bàbá confam ní kí Ìgbòho má wálé ó lọ máa parí ìrìn àjò ó ní tí Ìgbòho bá wálé òun ni ò kìí ṣe Ìgbòho òun máa parí ìrìn àjò òun sínú ẹ̀wọ̀n ó dẹ̀ máa wẹ̀ wọ̀n yẹn ẹgbà mo kùtùkùtù òwúrọ̀ láì jata láì jẹpo ọ̀ǹtì tó bá jáde síta tó apologize fún gbogbo ọmọ Yorùbá torí nígbà tó lóun ṣe Yorùbá nation ọmọ Yorùbá ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ dáwó fún ó jẹ nínú oògùn yín ìgbà yẹn kò rí ìran irọ́ ó wá jáde síta nígbà tí olóyè ra mọ́tò fún bàbá Aládò ṣé bàbá Aládò ṣe Yorùbá nation ni òun tó ṣe Yorùbá nation òun ní kára mọ́tò fóun àrà mọ́tò fóun òun tó lọ bá Kóìkì kó bá ń rẹ́sì 65 million Kóìkì ò bá ń rẹ́sì ẹ̀ ló fi wá rí ìran bàìbàì ìran inú ẹ̀mí inú ọ̀gẹ̀dẹ̀ wá wọnú ẹ̀ kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ gan tó tún wà òkè ọ̀gẹ̀dẹ̀ tó ti bẹ́ lórí tó ti ń jẹrà ẹ̀mí burúkú tó wọnú ẹ̀ wá bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ gbọ́ ẹ̀yin ẹ bá mi táàgì ẹ̀kẹ́ bá mi ẹ kọ́ ti bíbẹ̀ ẹ̀kẹ́ sọ fún bàbá confam tí ò bá jáde kó apologize fún gbogbo ọmọ Yorùbá á parí ìrìn àjò sínú ẹ̀wọ̀n ìran tó rí yẹn máa ṣe sínú ayé ẹ̀ because mo rí àwọn ìyá nígbà tó gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí sísà yẹn pè mí pé ó ti sọ pé kí ìyá ọmọ ṣe Yorùbá nation mọ́ o kò rí Ìgbòho rí o l'Amẹ́ríkà ni o program bàbá confam lówó màmá ti wọ àti rọ́ọ̀ṣì màmá lọ sí hospital náà ìyàwó gbẹ́dọ̀ kú bàbá Èkìtì ọmọ ní kò tí ẹ sọ fún màmá kò mímíkà ò ní mì ìyá kan wà lẹ́kìtì wa ń bẹ àtàjọ rìn nìyẹn nígbà tó gbọ́ kínní yẹn ìyá yẹn bẹ̀rẹ̀ sí ń yàgbẹ́ ni ànábàá ni ìyá yẹn pè mí pé àlàáfíà dé sínú ayé o so bàbá confam àbí kí ló lóun jẹ́ must come out and apologize àwọn wòlíì èké wòlíì olè àwọn tó sá sí ọ́ndà iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó fi ń gbà àwọn ènìyàn tó fi ń kówó jọ tó fi ń kọ́rọ̀ ọjọ́ ó lè ìṣó clearly gbangba kedere pé bàbá confam Ọlọ́run ò pé ẹ́ ó lè ló lọ́jà ó lè tí gbèwé bá wálé kò gbọ́dọ̀ wá kílíkàlífì kan ó wálé ọmọ ọlọ́mọ a máa wá a máa lọ ọmọ pé international ni Ìgbòho international ni onírun wèrè lórí àwọn arébípa wòlíì àwọn oníjẹkújẹ wòlíì àwọn kàríkàṣọ́ọ̀bù wòlíì àwọn ebilẹ̀ndé wòlíì àwọn tó jẹ́ pé inú wọn ló pè wọ́n wòlíì àwọn àsáwọ̀ nígbà tí ò ṣiṣẹ́ ní ìlú ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́tẹ́tẹ́ tọmọ bíbélì kà táwọn náà léṣe kiri bàbàbàbàbà rókòkòkòkòkò wíríwíríwírí wọ́n sọ̀rọ̀ àwọn di wòlíì ọ̀sán gangan. àwọn bomb bastard gbogbo ìran èké gbogbo ìran òdì tẹ́ẹ̀rí kò ṣe mọ́ ọmọ Adéyẹmọ lára tí bá ní bàbá mi a ní bàbá Èkìtì ìjọ kan mo pè wọ́n èmi àtakọ́gún bàbá wa rẹ́rìn lọ ó ní bàbá Èkìtì ìjọ tí ń kú Ọlọ́run ló máa Ọlọ́run ló lẹ̀mí mi àwọn ló ní ìran yẹn èmi ò wálé ni mo fẹ́ sòkú ìyá mi ní Àbújá bàbá Èkìtì mo ní sáà ni mo fẹ́ sòkú ìyá mi ní Kánò tàbí Kaduna tàbí Katsina ilẹ̀ Yorùbá ni mo ti fẹ́ sòkú ìyá mi ṣé ó pọ́sibù kan ní má wọlé ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù mo ní bàbá Èkìtì ẹ mọ́ bẹ̀rù kí ní bà yín lẹ́rù ló bá kojú sí Akọgun wọ́n ní Akọgun àṣẹ òjò ni bàbá Èkìtì èmi ò wálé bàbá Èkìtì kìíní kò ní mì nígbà tó títí ọjọ́ kẹta ìyá kan tó pè mí pé bàbá Èkìtì wọ́n náà ti sẹ́ẹ̀tì bọ́ọ̀bù ṣe ẹjọ́ ṣé ó pọ́sibù kí Ìgbòho kó yọ wọlé lálẹ́ ní àárọ̀ kùtù kán sí òkú ìyá kó dẹ̀ padà mo ní ẹjẹ́ ń bá wọn sọ mo ṣe pé bàbá ní wọ́n dẹ́nu lé bàbá Èkìtì àwọn kan pè mí sísá wọ́n ní olóyè ìṣó pọ́sibù kẹ́kẹ̀dára yọ wọlé lálẹ́ ọwọ́ ìdájí káàdé ṣe ń táfẹ́ ṣe pápá kẹ́ padà síbi tẹ́tí bọ̀ ló bá rẹ́rìn ó ní káì nílẹ̀ bàbá mi bàbá
mo ní sà ń ṣòkú yìí gbogbo ayé ọgbọ ọ̀run gan máa mọ̀ ó ní àpọ́nlé ẹyọ kan tó kù tó ń fẹ́ lè fún ìyá ò nìyẹn ń sin òkú bàbá Èkìtì kí ló dé à ń yọ wọlé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tá bá ti pè yín ẹ sọ fún wọn pé kó dá padà pé kò mímí kan ò ní mì ìran bàbá kọ̀ fáàmù ni àwọn oní wọn à ríran rẹ rí àwọn wòlíì wèrè yẹn wọn à ríran rẹ torí pé tó bá sọ fún yín pé you are blessed you are honoured owó ò ní jáde lápò yín sí àpò wọn tó bá sọ fún yín pé Ìgbòho máa lọlé ó máa ṣòkú ìyá ẹ̀ kíní kan ò ní ṣẹlẹ̀ ó tún máa gbayì ó máa gbẹ̀yẹ ni wọ́n ti mọ̀ pé owó kò sẹ́ni tó máa pè wọ́n pé ẹ̀ lóòsà ẹjọ́ ìkẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mẹ́yẹ ìran burúkú tó rí yẹ àìmẹ́yẹ àwọn tó tún máa kó sínú pápẹ́ wọn gbéra rẹ̀ ní bàbá kọ̀fáàmù lórí irọ́ bàbá kọ̀fáàmù olè bàbá kọ̀fáàmù oníjẹkújẹ bàbá kọ̀fáàmù ògbólógbò ọmọ àlè bàbá kọ̀fáàmù tọ́lọ́run ò mọ̀ tọ́lọ́run ò pè tó jẹ́ pé òun ló pera ẹ̀ ebi ló pè ó ṣò yàṣò that mọ́tò ló pè 65 million tó fẹ́ gbà lọ́wọ́ Kóìkì tí Kóìkì bá ní 65 million irú àwọn àyà ti bú so pé kọ̀ máa dẹ̀ 65 million tó wà lọ́wọ́ yẹ ọyá ẹbùsí àti tiwa wá ìjọ wo ni bàbá kọ̀fáàmù wọlé ó lè àwọn tó fi ṣe Ọlọ́run bojú àwọn arẹ́bípa àwọn oníjẹkújẹ àwọn wọ̀nbílíkì àwọn tó jẹ́ pé ń tẹ́ ń jẹ lọ́wọ́ náà mọ̀ wọ́n gbàgbé ọ̀la àwọn tó jẹ́ pé Ọlọ́run máa nà lẹ́gbàá tọ́lọ́run ò mọ̀ tó fọ Ọlọ́run parọ́ Bíbélì wo ni pé wọ́n fẹnu bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí òun Ọlọ́run ọkàn bàbá kọ̀fáàmù jìnnà sí Ọlọ́run I pity you ẹ̀yin tẹ́ ń pera yín ní ọmọ ìjọ bàbá kọ̀fáàmù tẹ́jọ́ pariwo tẹ́jọ́ tá máa mi rí tí irun dàda tọwọ́ mi bá tẹ̀ máa gẹ́nu yánnayànna I pity you inú ìgbèkùlẹ̀ wà Ọlọ́run ò pé ìwé Jeremáyà ní pé wòlíì tó bá sọ àsọtẹ́lẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kí ló ní kẹ́kẹ́ ó ní kẹ́ sọ́ lókúta pa ni òkúta ni máa fi pa bàbá kọ̀fáàmù òkúta gbogbo ẹ̀yin wòlíì èké tẹ́ ẹ̀ rí ní òdì sọ́mọdé yẹn mọ́ òkúta náà máa fi pa yín ikú gbígbóná gbogbo ẹnikẹ́ni tó bá ti dìde gẹ́gẹ́ bí ọ̀tá ọmọ Adéyẹmọ ikú gbígbóná lára máa kú ẹ̀yin wèrè olè rí ìṣòro majority of you tẹ́ sọ pé Ìgbòho ní ohun tẹ́ fẹ́ jẹ ẹ fẹ́ forúkọ àwámọ̀ àgúnmu òwò lọ́mọ Adéyẹmọ àtẹ̀gùn ọ̀là lọ́mọ Adéyẹmọ tó bá ti lè kí ẹnu bọ ọmọ Adéyẹmọ tó mú bá oṣoríire ni ṣùgbọ́n ẹgùn lọ́nà tó nítumọ̀ ẹgùn lọ́nà tó máa mú àlàáfíà wá ẹgùn lọ́nà tó máa mú kí iṣẹ́ tó gbé dání tọ́lọ́run ọba mi gbélé lọ́wọ́ tó máa fi rọrùn ẹgùn lọ́nà tí òfin ní mú ìpayà bá àwọn ènìyàn tí ọmọ Yorùbá òfin nínú gbogbo ìran burúkú tẹ̀ ní ẹ̀ẹ́mẹ́yẹ ẹ̀mí tẹ́tí fi gbà ẹ̀yin ọmọ àlè ẹ̀yin olè ẹ̀yin arẹ́bípa if baba confirm tí ò bá jáde síta ẹ má àwọn tó ń pe Ìgbòho pé ẹ lọ bá bàbá Èkìtì kó fi bàbá confirm múlẹ̀ this time around wọ́n ní dúró ni ká ṣe ń tà fẹ́ ṣe tán ká ṣòkú ìyà tán tí bọ́ǹbù ẹ̀yọ kan bá dún àmọ́ pé lóòótọ́ lórí náà ṣùgbọ́n tí bọ́ǹbù ẹ̀yọ kan ò bá dún mo dẹ̀ ti sọ fún olóyè tí bọ́ǹbù ẹ̀yọ kan ò bá dún tí mímì kan ò bá ṣẹ̀ ọ̀ǹtì tí bàbá confirm bá jáde síta tó bá apologize kó sọ wípé bí àṣà olóyè Ìgbòho ni a ní àwọn ló gbé òun kó ní àwọn ló gbé òun kó sọ pé mọ́tò tó yẹ kó rà fún mi tí wọ́n rà fún mi yẹn ni 65 million tó yẹ kó fún mi kí n fi kọ́ ṣúrú Ọlọ́run o ayé ti dàpọ̀ mọ́ ìjọ ti dàpọ̀ mọ́ ayé akọ ṣọ́ọ̀ṣì á lọ yánnayànna níbi tẹ́mi Ọlọ́run ò sí ẹni tọ́lọ́run ò mọ̀ tó ń pera rẹ̀ ní wòlíì ẹni tọ́lọ́run ò mọ̀ tó pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run àwọn wòlíì onípin lójú ìpè ajá wọ́n á fi sí tìró
àwọn wòlíì aláṣọ oògùn kò gbóná kò tutù tó bá fẹ́ jẹba a ní àwọn aláwo gidi tó dúró confirm wọn à ń gbébò ẹ mọ̀ pé ìṣẹ̀ǹbáyé àwọn bàbá wa náà gbé dání wọn à dẹ̀ fi ṣaburú bàbá kan pè mí ó mú mi rántí bàbá yẹn ní kí ló ń bà mí lẹ́rù aláwo ni ó ní kí ló ń bà mí lẹ́rù mo ní bàbá kò sí kankan ó ní bàbá Èkìtì Ifá tí mo dá ẹ lọ sí Ìgbòho láyọ̀ ẹ tún padà wálé láyọ̀ ó ní to the extent ẹ máa dẹ̀rù jẹ̀jẹ̀ máwọn ọ̀tá ó ní Ifá tí mo dá ni wípé ilé tí Ìgbòho ń bọ̀ yìí á wá di aníyè káyé ó ní èrò àwa pọ̀ lẹ́yìn Ìgbòho ó ní Ifá àti tòun ò parọ́ rí ó ní àwọn tí ò gbà pé iṣẹ́ Yorùbá lé ọmọ Adéyẹmọ ń ṣe wọ́n wá gbàgbọ́ lóòótọ́ pé lóòótọ́ lóòótọ́ òmìnira ọjọ́ ọ̀la Yorùbá lọmọkùnrin yẹn ṣiṣẹ́ fún babaláwo nìyẹn o àfà wá sí Ìgbòho o tí mo ní àfà ẹ tí ẹ bẹ̀rù ó ní bàbá kíní kan ò ní kò tẹ́ bá gbọ́ gbì òjò ló fẹ́ rọ̀ ẹ̀yin wòlíì èké lébi ẹ̀yin wòlíì èké oníjẹkújẹ bàbá confam ó jẹpo ó gata ó gẹyọ ọmọ Adéyẹmọ tó o bá jáde síta ó máa pa ẹ lórí torí ó gbowó nílé ọmọ Adéyẹmọ àwọn tó gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la Yorùbá tó jẹ́ agbátẹrù Yorùbá nation ó gbowó lọ́wọ́ wọn tó o bá jáde síta kó o apologize lọ́wọ́ wọn oh my God wàá mọ̀ pé Yorùbá tòde òní kò ṣeé ṣe àwọn tó sọ máa bọ́ ìyẹ̀ òun ṣọmọ rẹ̀ ọmọ burúkú gbà ní máa bí bá a ṣe dékú tọ́nu ló wá fẹ́ tí kò mi létí pé bàbá Èkìtì ẹ wá gbọ́ news ó wá dárúkọ ẹni tọ̀hún ẹni báyìí mi ò ní dárúkọ ẹ fẹ́ mọ̀ ó ní ráìsì àsìtà lókù tó ń ṣètà ayé ti padà lẹ́yìn ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá ọmọ Adéyẹmọ ọ̀run máa padà lẹ́yìn ẹ̀ ayé gan máa padà lẹ́yìn ẹ̀ oòrùn máa padà lẹ́yìn ẹ̀ òṣùpá máa padà lẹ́yìn ẹ̀ ìràwọ̀ máa padà lẹ́yìn ẹ̀ ìyẹn ní pé gbogbo ohun táwọn yẹn máa ṣe á máa gbóná mọ́ lára ni. ó ti kó lẹ́yìn bàbá Akíntóyè o àtọ́lóyè ṣe Sunday Igboho mo ní kí ló ṣe ó ní wọn gbọ́ advice mo ní máa ṣé ẹ̀yin nìkan lè máa advice wọn ni ẹ̀ mú àmọ̀ràn títí wá ọ̀hún máa mú àmọ̀ràn títí wá wọn á yọ síra wọn ni ó ní dáadáa ló bá bẹ̀rẹ̀ sí sọ jágọ̀ nípa ọmọ Adéyẹmọ. He was one of those people who promote Bankole that Igboho sílẹ̀ àti rí Igboho kejì tó ní ó láṣọ ó lágbára ó ní aṣọ àgbáńlé ó lè sogúndógójì ó lè ṣe kérékèlékè lọ́dọ̀ Igboho ní màmá tó bá ti ní kinní yẹn màá fún yín ní 10 million náà ìtìjú ló bá lọ wọn ní ráìsì àti ìtàlókù tó ń tà lénìí ẹnikẹ́ni tó bá ti fi ibi ṣú olóore Yorùbá sọ wípé òbu ní irú wọn máa ń jẹgbẹ̀yìn òbu ní irú wọn máa ń jẹgbẹ̀yìn ẹ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin oníran èké ẹ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wí nígbà tọ́lọ́run ò wí Bíbélì wípé ègbé ni fẹ́ni tó wí nígbà tọ́lọ́run ò wí bẹ́ẹ̀ ni ìran tí mo rí lé ní ìran tó máa ṣe gbogbo ọmọ Yorùbá lọ́rọ̀ lóore ni mo rí pé wọ́n péjọpọ̀ every Yorùbá citizen both home and abroad mi ìrírí stadium yẹn rí ó lọ rẹpẹtẹ gbogbo wa dẹ̀ fún inú ẹ̀ àwa wọ aṣọ tí gbogbo wa wọ̀ aṣọ flag wa yẹn la wọ̀ wọ́n wá ń ka Àìsáyà 45 fún wa mo ti fa Àìsáyà yẹn mo ti fi gbàdúrà láàárọ̀ yìí fún ara mi fún ìdílé mi nínú ìran yẹn Àìsáyà yẹn bó ṣe ka Àìsáyà yẹn dórí orí 3 la ka ìran yẹn kò lójú Yorùbá ṣe máa dùn ẹ̀yin oníran báyìí ẹ̀yin kàríkà ṣọ́ọ̀pù ó lè ẹ̀yin tọ́lọ́run òkè tẹ́ ìpẹ́ra yín Àìsáyà 45 ó ní báyìí ni Olúwa wí
fún ẹni òróró rẹ̀ fún Yorùbá ẹjọ kúrú sí ìyọkúrò bẹ́ẹ̀ fún Yorùbá ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀ èmi ò sì tú àmùrè ẹgbẹ́ àwọn ọba ìyẹn ni pé gbogbo àwọn ọba Fúlàní wọ́n dára lọ́wọ́ wa ogun yìí kì í ṣe ogun wa ogun Ọlọ́run ni Ọlọ́run máa ní interest sí ogun òmìnira freedom fight Ọlọ́run máa ní interest sí ogun yìí bàbá mi Peter the Rock nǹkan ọdún mi ẹ̀ tí fún mi ṣe mọ̀ pé oṣù kejì ti tọ́lé ní okay Ọlọ́run máa ní interest sí ogun tẹ́nìyàn bá fẹ́ já tó bá fẹ́ bọ́kò nínú ìgbèkùn ẹ̀ka Bíbélì dáadáa ẹ wo ìgbé ayé àwọn bàbá wa ẹnikẹ́ni tó bá ti fẹ́ já kúrò that is why nínú program mi kan I call the spirit of our forefathers the Ògèdèngbé Agbógungbòrò the Lísàbí the Èkìtì Parapos tẹ́ já pé ìran wọn ò gbọdọ̀ parẹ́ ó ní láti ṣẹ́gun orílẹ̀-èdè níwájú rẹ̀ èmi ó sì tú àmùrè ẹgbẹ́ àwọn ọba láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀ a kì yóò ti ẹnubodè náà mọ́ ìyẹn ní bọ́dà wa tó ti pa Ọlọ́run ní pé wọn ò ní tì mọ́ lẹ̀kùn tá a tì mọ́ Yorùbá tó rere ò lè wọlé tó rere ò lè jáde Bíbélì wípé a kì yóò tú ti ilẹ̀kùn náà mọ́ Ọlọ́run ló máa fọ́ lẹ̀kùn náà ìran tí mo rí sí ìran Yorùbá lá torí mo mọ̀ pé Yorùbá lónìí ìran yẹn gbogbo wa àwà ẹni wọ agbádá aṣọ Yorùbá flag Yorùbá yẹn ló fi rán ẹni wọ up and down flag Yorùbá ló fi wọn àwọn ìyá mi búbú àwọn agbádá ayé àwọn obìnrin tó wọ̀ ló pọ̀ jù ẹni tó fi tẹ ẹ̀wọ̀n skirt and blouse ẹni tó fi tẹ ẹ̀rọ ìró àti bùbá gbogbo wa lọ ní tí mo rí bẹ́ẹ̀ ni pé fìlà white ni gbogbo àwọn ọkùnrin wọ̀ gèlè white ni gbogbo àwọn obìnrin wọ̀ ẹni tó ń lead the prayer yẹn mi lórí ọ̀fẹ́ àti súnmọ́ bẹ̀ mi lórí ọ̀fẹ́ àti súnmọ́ bẹ̀ kí n rí ojú ẹ̀ dáadáa agbádá complete agbádá white làwọn wọ̀ wọ́n wá fi fìlà Yorùbá bí bẹ̀rẹ̀ something like this ṣùgbọ́n ẹgbẹ́ kan báyìí wá jẹ́ blue àárín wá jẹ́ white ibi báyìí wá jẹ́ green wá jẹ́ gẹ́gẹ́ bí flag Yorùbá ló fi dé orí Yorùbá will free either we like it you like it or not ó ní láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀ Verse 2 wípé èmi ó lọ ṣáájú rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run tó ní agbára ṣe lọ ṣáájú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ó lọ ṣáájú ẹ̀ Ìgbòho has break record that a country declare wanted tó wọlé tó ní mímìkan ò ní ṣẹlẹ̀ torí pé ó dúró lórí òtítọ́ torí pé Ọlọ́run lọ ṣáájú ẹ̀ ni o èmi ó lọ ṣáájú rẹ̀ èmi ó sì sọ ibi wíwọ́ wọn nì di títọ́ èmi ó sọ ibi wíwọ́ wọn nì di títọ́ èmi ó fọ́lẹ̀kùn idẹ wọn nì túútú èmi ó sì gé ọ̀já irin sí méjì kò ní sí ìdènà mọ́ kò ní sí ìgbèkùn mọ́ kò ní sí ẹkún mọ́ kò ní sí ebi mọ́. That is the vision that God have for Yorubas. Níbo lẹ́yìn wèrè ti rí ìran burúkú? Níbo lẹ́yìn arẹ́bípá ti rí ìran burúkú? Ẹ̀yin tọ́lọ́run ò mọ̀. Tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run. Tẹ́ bàbá pera yín ní ìránṣẹ́ Lúsíférì. Bàbá confirm you must come out. Màá tẹ̀bà ti ọ̀rọ̀ ẹ. Ṣebolo olagba oli odogbo agbára aṣọ agbára ogun mo fẹ́ kó sá ogun wòlíì olè ríran gidi n tó bá ṣe ìran Yorùbá lórí ẹ̀rí níbi tí mo lọ rẹ̀ níbi tó dùn mọ́ mi jù nínú fásitì yẹn mo ní yẹ Yorùbá máa bọ́sẹ̀ àti bọ́ fásitì rẹ̀ èmi ò fi ìṣúra òkùnkùn fún ọ àti ọ̀rọ̀ tí ó pamọ́ níbi ìkọ̀kọ̀ kí ìwọ lè mọ̀ pé èmi Olúwa ni ó pè ọ ní orúkọ rẹ. What next? Àfikẹ́ bá tó gbé.
Kan Ìgbòho ni o ẹ̀yin náà lẹ sọ pé ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ kan ti wú kan gbogbo ọ̀rọ̀ ibi tẹ́ ẹ sọ orí yín ló máa dàlé Akéwèjẹ ti dé nígbà tá a kúrò ní Ìgbòho a níyì káyé à ń lọ láàrin pápá bá mi kófìrí àwọn Fúlàní wọ́n dá mọ́tò dúró ẹ wá wò bí Fúlàní ṣe forí bọ́n ṣe fèrè fẹ́ wọ́n mọ ọkọ̀ ìyá wọn. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi pé the only name that Yoruba have, the only son that Yoruba have, tí Fúlàní bá gbọ́ tá bá gbọ́ orú ẹ̀ pé ó ń bọ̀ lásán wọ́n á fèrè fẹ́ olùmọdé yẹn mọ́ tá bá gbọ́ orú ẹ̀ pé òórùn Sunday Igboho òórùn bí Fúlàní bá wà ń bẹ̀ wọ́n á para mọ́ à ń láàrin ìlú kọkọjá láàrin ọjà wọn báwọn ọmọ kékeré jẹ́ pé Ìgbòho ó padà dé Sunday Igboho ó dé padà gbogbo àwọn Fúlàní tó wà mẹ́ ń palẹ̀ ọjà wọn wọ́n wọnú lé ni wọ́n mọ̀ pé kọ̀ọ̀kọ̀ ya wọ́n dé the only name that we have the only son that we have tó jẹ́ pé tí Fúlàní bá gbọ́ orúkọ ẹ̀ bọ́n bá gbọ́ orun ẹ̀ wọ́n á wọgbó ni wọ́n pariwo ó dé padà Sunday Igboho ó dé padà láti Ìgbòho títí a fi dé Ìbàdàn ìrìn good 6 hours lè wèrè kan wá jáde olóhùn tájù akọgun kí ló pé Àgbẹ̀kọ̀yà fake Àgbẹ̀kọ̀yà ni it's not original àrà ló máa pa ẹ́ dànù bó tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ ẹ tó bá dé pé wọ́n ran ẹ̀wá ni òṣìṣẹ́ jẹ́ ó rí àwọn tó pa ọmọ Yorùbá ó rí àwọn tó pa ọba ilẹ̀ Yorùbá kí wọ́n náà jáde ìṣèbó lóògùn ni kó jáde síta pé enough is enough kí Sunday Igboho máa jà lọ lọ́wọ́ ọ̀tún kí wọ́n máa jà lọ lọ́wọ́ òsì Sunday Igboho yẹ tó ní ẹ má pọ̀ ọmọ Yorùbá ló fẹ́ dojú ìjà kọ àtẹni tó rán ẹ àtiwọ́ tó jíṣẹ́ àrà ló máa pa yín this time around gbogbo ẹ̀yin ọmọ àlè Yorùbá no mercy for you àrà ló máa pa yín dànù a rí àwọn authentic original Àgbẹ̀kọ̀yà nínú hall wọ́n pọ̀ lọ a rí àwọn authentic Àgbẹ̀kọ̀yà ní Ìgbòho wọ́n lọ bí àwọn ló dúró gẹ́gẹ́ bí security Àgbẹ̀kọ̀yà vigilante akíkanjú ọmọ Oòduà ìfẹ́lódù security wọ́n lọ Ìgbòho gan mọ̀ pé àwọn gbàlejò níbo ni wèrè ẹ ti wá tó pera ní tájù o fẹ́ make name àbí òun wówó kírímù àtọ́ṣe tó fi ń bóra títà àbí o fẹ́ rà mí ògùn ló máa pa ẹ́ dànù ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ ẹ ó rí àwọn tó pa àwọn ọ̀dọ́ wa tán kidnap àwọn ọmọ wa ọ̀dọ́ ìlà Yorùbá tán bọjọ́ ìlà Yorùbá jẹ́ ó gbógun ti àwọn yẹ kò ní ẹ fi wọ́n lẹ̀ máa fèsì wọn Sunday Igboho ló fẹ́ fèsì ọmọ ní sìkú ìrókò ìkọ̀ọ̀kan lọ́mọ wọ́yọ ó máa yọ kú ni wàá kẹ̀kú ni ẹ̀yin wèrè gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun ti yín ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa gbógun ti yín bí oòrùn bá ràn ní ilẹ̀ Yorùbá a máa gbógun ti yín lọ́gànjọ́ òru tí òṣùpá bá ń yọ a máa gbógun ti yín òkùnkùn gan máa gbógun ti yín ẹ̀yin bomb bastard àfà Yorùbá ló wù mí yóò dára fún yóò jó ní tìyín ẹ kú oríire àfà yìí máa pè mí á ní bàbá Èkìtì my president nothing will happen àwọn àfà nìyẹn kò wùwà bí ọmọ àlè tájù tẹ́ bá tẹ̀ tí rókùnrin náà ti ń bóra ó ti máa bú ọgbọ́n orí ẹ̀ á ti bó làákàyè á ti bó dànù tẹ́ bá ti rókùnrin tí ń bóra ẹ fúnra sí wèrè ní tẹ́ bá ti rókùnrin tí ń bóra ẹ fúnra sí kàríkà ṣọ́ọ̀pù ní ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ gbọ́dọ̀ ṣe ìpàdé ńlá kẹjẹ káwọn ènìyàn mọ̀ pé eléyìí tó pera ìlà àkọ́gbọ́ Àgbẹ̀kọ̀yà yìí kì í ṣara yín torí ẹ dúró ní Ìgbòho ẹ dúró tán bàtà àtúndé Ìbàdàn ẹ dúró tán from láti yàsí sọ́kà
títí a fi dé ilé olóyè Ìgbòho lẹ́tọ̀rọ̀ ayé sí gẹ́gẹ́ bí security di Àgbẹ̀kọ̀yà pé tí ẹni tè bá tó bá ṣe gan ẹ̀rẹ́dì láti mú balẹ̀ ẹ dúró tán we see you as original ọmọ ọkọ wèrè tó fẹ́ báyìí lórúkọ jẹ́ yìí ọmọ àlè dédédédé tó fẹ́ báyìí lórúkọ jẹ́ yìí níbo ló ti jáwá tí olókùn lọ́rùn àwọn ọba ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn Sunday Igboho tí ó gbọ́ mi àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé ńgbẹ wọ́n Yorùbá ní ìgbà kẹ́ni fọwọ́ ti lé gbogbo wọn náà ti fọwọ́ ti ọmọdé yẹn mọ́ mo ti pariwo bàbá mi Professor Banji Professor Bọ́lájí Akínyẹmí General Lani Akíríadé Ṣìfù Olúbàláyè wọ́n ń bẹ lẹ́yìn ọmọdé yẹn mọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn Ìgbòho sọ wípé bàbá mi Professor Wọlé Ṣóyínká àwọn bàbá tèmi nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ lẹ́yìn ọmọdé yẹn mọ́ ta ló mọ̀ kó ẹgbọ́n náà ọmọ ìlú bo ni Tájù ayé ẹ̀ máa ta ni gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ Tájù ayé ẹ̀ máa ta pa ò bí àgbàdo sísun ni ayé ẹ̀ máa ta pa ò wọnú ilẹ̀ ni ẹni bá ti gbógun ti Sunday Igboho Yorùbá ló gbógun ti Yorùbá dẹ̀ máa gbógun ti ẹni bá ti gbógun ti Sunday Igboho ilẹ̀ Yorùbá ló gbógun ti ilẹ̀ Yorùbá máa gbógun ti ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló gbógun ti ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa gbógun ti gbogbo yín torí orúkọ ẹyọkan tá a ní nìyẹn tó ń já Fúlàní láyà orúkọ ẹyọkan tá a ní nìyẹn tó jẹ́ pé tí Fúlàní bá gbọ́ jìnnìjìnnì máa bò wá nígbà tá à ń bọ̀ ní Ìgbòho nígbà tá à ń lọ sí Kútọ́nù tá à ń lọ sí Ìgbòho àwa mọ tá a rí lọ́nà káàpù lásán náà rí mọ́tò bíi ọmọlúkà mọ́tò mélòó mọ́tò mẹ́rin ọ̀dọ̀ wa náà mọ́tò márùn-ún ṣé kò lọ síbi mọ́tò méjìlá bẹ́ẹ̀ làwátò láti Èkìtì àti Oǹdó káàpù iná rí àwọn ọmọ Ìgbòho rèé o àwọn ọmọ Ìgbòho rèé o ó dé padà o ó dé padà o ó dé padà o ó dé padà o àwa gan àti dé Ìgbòho who is Tájù ta ló mọ Tájù Ògún ló máa pa ẹ́ dànù tó bá mú mi ilẹ̀ Yorùbá á sápá ẹ lórí bó bá jata ilẹ̀ Yorùbá láti wákàtí ọwọ́ yìí ọ̀ǹtí tó bá jáde títa tó kó ọ̀rọ̀ yẹn jẹ àtẹni tó rán ẹ lóòótọ́ appreciation mo pẹ́ tarọ̀ yìí ṣùgbọ́n ẹja bá àwọn ọmọ àlè tí wọ́n máa pòkọ ìbànújẹ́ fáwọn ọmọ Yorùbá ẹja bá wọn wí èèkan náà jáde ó dẹ̀ ń pera ìlábíyamọ ó bímọ wọ́n wá lọ sí di Ògùn wọn ní ààrẹ òpìtàn náà fẹ́ máa gbéṣẹ́ pé àyàfi tó bá jẹ́ pé ìtàn irọ́ nígbà tí ààrẹ òpìtàn ń pa ìtàn ìlú mi rẹ́gí ló ṣe pẹ̀lú ìtàn tí bàbá ti tèmi gan pa fún mi láyé Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ìfọ̀mí Ìbàdàn àmọ́ Èkìtì mà nígbà tó ń pa ìtàn Èkìtì parapọ̀ wọ ogun Kírìjì rẹ́gí ló ṣe pẹ̀lú ìtàn tí bàbá mi pa fún mi àtẹ́lẹ́ tí mo gbọ́ lẹ́nu bàbá Professor Banji Akíntóyè ẹ̀yẹ pàtàkàtàn ìtọ́jú di mímọ̀ fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ olórí ogun Aláàfin Ọ̀yọ́ ni kì í ṣe ti Yorùbá la Báṣọ̀run ni olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá kí ni láyé Abbas ṣe ẹ wá kó ẹ wá gbé lọ sí ìdí o ẹ̀yin majority of you ò mọ̀ pé àwọn tẹ́ kójọ yẹ gan wọn àsílẹ̀yìn yín mọ́ torí ẹ ti dà wọ́n torí ìpilẹ̀ṣẹ̀ wọn they stand for the Yorùbás ìpilẹ̀ṣẹ̀ wọn òdodo òtítọ́ nágbélékè ẹ̀yin ti dọwọ́rù wá ní ìwọ àjẹ́ tí ẹ gbé jáde nígbà ayé rí èyí dára ńkọ́ ẹ ṣàṣeyọrí ìjákulẹ̀ lẹ́ bá pàdé gbogbo yín pápátá ni iná máa jó gbogbo yín pápátá ni ilẹ̀ Yorùbá máa mú Yorùbá máa ṣàṣeyọrí tí ẹ gbà kẹ́ ẹ wá rò pé nígbà tí ògo yìí bá wá dé níbo lẹ fẹ́ fojú sí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic.
keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.